bàbá rẹ̀ mi lẹ́kún bàbá dá mi láre bàbá tó mi lọ́mọ ọkọ̀ máa bẹ̀rẹ̀ ìyá mi ṣe púpọ̀ lọ́rọ̀ mi èmi lọ́mọ lágbèsè oníṣègùn àjàṣẹ́gun ṣẹ̀gbẹ́lẹ̀rú lè ṣe ọmọ ẹlẹ́ṣẹ̀ ọ̀rọ̀ ògbé wíbí mùsùlùmí jí ní mọ́ṣáláṣí wọn ní ẹ máa rúgbó ó ní gbàgbọ́ jí ní ṣọ́ọ̀ṣì wọn ní ẹ máa ṣàgbẹ̀ ẹni ṣọ̀rẹ́ àgbẹ̀ ajẹyàn kókò ajẹyàn ọ̀ṣọ́ aṣẹ́nu gàbọ̀tà ẹwẹ́lẹ́wẹ́ fún ẹwẹ́lẹ́ adéjẹ́ bí ẹ̀kọ́ máa ń bọ́jú sùn fún ara ẹwẹ́lẹ́wẹ́ fún ẹwẹ́lẹ́ àpò máa ń bọ́jú sùn fún ara ẹwẹ́lẹ́wẹ́ fún ẹ̀yin lọ́mọ olúmọ ọmọ ẹgbẹ́ orí àyà ẹ̀yin lọ́mọ olúmọ ẹ̀yin lọ́mọ olúmọ ọmọ ẹgbẹ́ orí àyà ẹ̀yin lọ́mọ olúmọ lóye ìdí àti kẹtẹlẹ ibẹ̀ náà gbé tí wọ́n sí ọ̀rọ̀ ibẹ̀ náà gbé tó àdàgbà ó ilẹ̀ ìnira. Máyọ̀ lórí olúmọ Máyọ̀ lórúkọ ẹ̀gbá ó ìlọ́mọ oníṣàmì ẹ bá tọ́jú àbúrò mi àná fi ṣáàìdì. Ẹ má nà ọmọ balógun ẹni bá nà ọmọ balógun ìdá kiri ẹwọlú ẹsẹ̀ kiri agbede ẹni ìdádé ìdẹ̀kọ́ àmọ̀págbọ́n àtàwọn bàbá kì í kíkà lè. Ọlọ́gbọ́dọ̀ mọ́ náà sì mú ṣàfihàn o. Èmi tún ti dé pẹ̀lú òun tí mo fi ń ta ìlójoojúmọ́. Olúwa fẹ́ràn mi ṣàláwá. Ìbí mi ẹni wọ́n pété pèrò wípé wọ́n tọwọ́ ẹ̀dẹ̀lẹ̀ tí kò lè lóun pélé sí. Gbogbo ẹ̀yin Yorùbá ní ìpínlẹ̀ gbogbo tẹ̀wọ̀n ní Parí. Ẹ̀fẹ́ mi dúpẹ́ lọ́wọ́ Olúwa ṣẹ́gun ẹ̀jẹ̀ ṣẹ́gun. Ọkọ̀ Margaret Saidi náwó ẹ̀ àbúrò mi bá mi dúpẹ́ fún. Ọlọ́run kọ́ máa padà lẹ́yìn ẹ̀ àmì. Ọkọ̀ Màgí ẹ̀dá mi kọ́ máa padà lẹ́yìn ẹ̀. Bàbá Néstor ọ̀rọ̀ bí ẹ̀kún Olúwa ọ̀rọ̀ bí ó ṣe fún Olúwa Èdùmàrè. Ọlọ́run kọ́ máa fi sọ̀rọ̀ ẹ̀ oríwájú rẹ̀ bàbá Olúwa bí o. Owó ìbánámọ̀ yìí àlọ́bí Saidi náwó ṣẹ́gun ọmọdé jọ bí. Ọlọ́run kó máa fi kúyàwó ẹ̀ṣẹ́ mi Mr. Martins náà ó rí. Mr. Martins náà ó rí. Wọ́n náwó ṣẹ́gun Adéjọbí. Ẹlẹ́dàá mi kó máa padà ọkọ̀ lónìí ní ibi fi ṣe ìdìbò bí ọmọ ní. Bàbá mo ra wọlé nínú ayé mi dára òun wá dúpẹ́. Ó ti mú mi kàdé o, ìbànújẹ́ ìgbà kan. Ó ti mú mi kàdé o, ìbànújẹ́ ìgbà kan.
Johnson, Adéwálé Ayúbá, another Mr. Johnson, is a bad cafe, only Mr. Johnson, Adéwálé Ayúbá, another Mr. Johnson, ìjọ tí mo gbé lànà gbogbo ara lọ́dọ̀ mi. Sáyidì ìyá mi wá ń bẹ̀rẹ̀ kóró lòun pé jó. Ó ní Bọ̀rí ni mo gbé jó. Odùduwà ló ń ṣe nǹkan o. Èèyàn sáré, ó lé Mr. Johnson, Adéwálé Ayúbá. Another Mr. Johnson o, second cafe, ó lé Mr. Johnson, Adéwálé Ayúbá. Another Mr. Johnson o, second cafe, ó lé Mr. Johnson, Adéwálé Ayúbá. Adéwálé, èjì ẹ̀wá ẹgbẹ́ màmá làrúdà ọ̀káyọ̀dé lónìí ìpínlẹ̀ o. Èmi tó ti dá pẹ̀lú òun tí mo fi ìgbà lójoojúmọ́. Olúwàdé ṣe wá bí mo ṣe ń wí. Ẹ̀yin pàdé owó ìdá ẹ̀jẹ̀ owó orí. Ọ̀rọ̀ bá ní mo wí owó ni mo wí owó. Ṣàìdálá owó ni mo wí. Ẹ̀yin ti parí owó ìdá ẹ̀jẹ̀ owó orí o. Ṣájọ́ wa ló gba ìgbà o, yọ̀ǹgbà yọ̀ǹgbà. Ṣámájọ́ wa ló gba ìgbà o, yọ̀ǹgbà yọ̀ǹgbà. Òun ni láyé wà ó, ó dùn bí oyin, ká má máa yọkú. Aléwó pẹ̀lú ọmọ. Ibi òun ní bá wọlé jáde, Sáyidì jẹ́ bá yọjú. Abíọ́dún, ọkọ̀
ajá ló balẹ̀ pín. Mr. Lawale máa wọlé. Oníṣẹ́ ìnáwó ayayọ̀ láì.
ṣe rere máa ṣe rere láyé mi máa ṣe rere mi ò ní tẹ̀ láyé mi ò ní tẹ̀ lọ́rùn mi ò ní ṣèbàjẹ́ ọmọ ọ̀la kejì máa ṣe rere láyé mi máa ṣe rere. Láyé gbogbo bá ṣàmà wà rẹ̀ o láyé ní tẹ̀ bá ṣàmà wà rẹ̀ àmọ́ pàpọ̀ fún iṣẹ́ tó ti dá mi lójú onígbàjọ iṣẹ́ ọwọ́ ẹ̀dá ni ó fẹ́ dá láà láyé ní tẹ̀
bóyá o wẹ́ ayájẹjẹ bí mamú bí ní mamú sòrò ṣáyà mi o owó dára o sísí. Àtẹ̀ní owó àtàkùn ìmúdóde. Pàtàkì owó níní àtọmọ bíbí. Ìbànújẹ́ ajé ṣẹ̀gbọ́n gẹ̀rí.